rògbòdìyàn bẹ́ sílẹ̀ nílùú Ìbàdàn ẹ̀yin èèyàn lánàá òde yìí àti láàárọ̀ kùtùkùtù hàì àfẹ̀mọ́jú òní ẹ wò àwọn Haúsá ni o àtàwọn Yorùbá wọ́n jọ wọ̀yá àjà ẹ wá wo bókù ṣe sùn lọ àwọn Haúsá yẹn ó lè débì kan tó jẹ́ pé wọ́n lọ gbébọn jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn ìbọn bá ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí àmọ́ bọ̀ yẹn ò wọlé sí lára bó lọ̀rọ̀ yìí ṣe jẹ́ bó ló ṣe ṣẹlẹ̀ kí lóhun tó fa họ́wùhọ́wù kí lóhun tó dá họ́wùhọ́wù sílẹ̀ nílùú Ìbàdàn ẹ̀yin èèyàn mi ẹ dákọ̀dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ kẹwàá gbọ́ wìrìwìrìn bọ́rọ̀ ti ṣe jẹ́ gan ní pàtó ọ̀rọ̀ onímárúwá kan àtàbókì kan náà sọ pé ó dá wàhálà sílẹ̀ bó ló ṣe jẹ́ onímárúwá ti gbá àbókì débi tí ń lọ bí àbókì sì ní ń gun márúwá ni kò yé èèyàn ní bá sọ wípé kan transfer owó wọn transfer owó transfer owó wọn transfer owó ó lóun ti send owó só ní POS ọmọ Yorùbá ní sọ̀rọ̀ o ọmọ Yorùbá sọ pé òun ti transfer owó fún ẹni tó ní POS machine pé bẹ́ẹ̀ sì lówó yẹn ò reflect owó yẹn ò tí ì wọlé làwọn àbókí bá fárígá pé dandan ó gbọ́dọ̀ san owó yẹn kó owó yẹn reflect ní o nọ́mbà ní pé ọmọ Yorùbá ẹ̀ bá ní pé ẹ wo márúwá àwọn lélẹ́yìí ẹgbà wọn rúwá àwọn ẹmu dání kọ́kọ́rọ́ márúwá ni kódà fóònù òun lélẹ́yìí ẹgbà fóònù òun náà kẹ́ fi gbogbo ẹ̀ síbẹ̀ tí gbogbo ẹ̀ bá ṣe jẹ́ ẹ jẹ́ ká mọ̀ tó bá ti wọlé òun padà wá gbé márúwá òun padà wá gba fóònù làwọn òyìn bá kọ̀ jálẹ̀ náà àwọn ò gba fóònù àwọn ò gba márúwá o dandan ó ṣàgbúdọ̀ send owó kówó yẹn dẹ̀ reflect ni o ọ̀rọ̀ bá di wọ́wọ́wọ́ ẹ̀yin èèyàn ẹ dákọ̀dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ máa bá ń pín kinní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kí ẹ bá yẹn bó káàkiri tààràtààrà kó kálé kó dẹ́sẹ̀ kúkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nígbà tá a fi ṣẹ́jú pẹ́ nọ́mbà alábòkí bá yọ ọ̀bẹ jáde dágà ló tì í bọ ọmọ Yorùbá ó tì í bọ lẹ́gbẹ̀ẹ́ àfi lẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń dà yà wọ́n ní wọ́n rọ̀ọ̀ṣì ẹ̀ lọ sí hospital o wọ́n nígbà tí wọ́n fi dé hospital náà bẹ̀rẹ̀ sí ń gbomi sí lára ni wọ́n ń gbẹ̀jẹ̀ sí lára ká tó ṣẹ́jú pẹ́ ó jọ́lọ́run ní pé ó jáde láyé ó káyé pé ó dìgbò ṣe làwọn ọmọ Yorùbá bá fárígá pé kò sóhun tó jọ o àwọn ò ní gbọ́ bẹ́ẹ̀ làwọn ò ní gbà o wọ́n ní wèrè la fi ń wo wèrè o làwọn náà bá lọ kọlu àwọn àbókí wọ́n làwọn ọmọ Yorùbá pa àbókí kan o làwọn àbókí náà bá jáde láàárọ̀ yìí náà lọ fàbọn yọ ní gbogbo ẹ̀ di kòsà làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sàsálà fẹ́mi ara wọn àwọn tó láyà tó ń lè dúró wọ́n dojúkọ àtàwọn àbókí àtàwọn ọmọ Yorùbá wọ́n jọ mú nǹkan lẹ̀ ní agbègbè kan tó ń pè ní Ọ̀jọ́ nílùú Ìbàdàn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ kódà ẹni tó jẹ́ deputy governor nípínlẹ̀ Ọ̀yọ́ alàgbà Báyọ̀ Lawal wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀gangan bíi tí ìṣẹ̀lẹ̀ abàmì yìí tó ti wáyé nílùú Ìbàdàn o wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ẹni tó jẹ́ olórí àwọn ọ̀dọ́ òun náà sọ̀rọ̀ alàgbà kan náà sọ̀rọ̀ tọ́ta àbọ̀n bá ó ní Ọlọ́run ló ní kóun ti jẹun tẹ́lẹ̀ ẹ̀kùn pé ọta àbọ̀n yẹn kò bá wọlé sóun lára pé wọn bá ti gbàgbé òun náà báyìí òun náà bá ti dẹni àkọlẹ̀bù ẹ̀yin èèyàn mi ẹ dákọ̀dábọ̀ ẹ súnmọ́ bí sẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ ìṣojú wọn kòró tó ráwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti ń gbọ́ pọ̀n bẹ́ẹ̀ sì ni ẹnu ọlọ́fà náà láti ń gbọ́ mọ̀tá láì wá dènà pẹ̀nu ẹ jẹ́ yí kíní sókè kẹfà balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀ kẹwàá gbọ́ bọ́rọ̀ ṣe jẹ́ gan ní pàtó Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ má yí kú bẹ́ẹ̀. Ojú máa wò bàìbà kì í ṣe ohun tó dáa. Ojú ṣàdédé máa gún ni. Ojú máa roni lábàdì. Ǹjẹ́ o mọ̀ pé tójú kan bá ń dùn ni? Ó lè rojú kejì. Kákàwé díẹ̀. Ojú máa dà mí. Ẹni tó ń sunkún. Kájí láàárọ̀ kùtùkùtù. Kí ìgbé ojú ti kún ojú ẹ̀ ni. Ojú máa ṣèdédé pọ́n. Ẹni fojú gbiná. Kọ́mọdé ti máa ti kékeré lọ́gbà ìṣàrúgbó. Ó yá súnmọ́ bí o. Ọ̀nà àbáyọ ti dé. Tàbá sọ̀rọ̀ nípa Jagunlabi ògùn. Tá a fẹ́ wí àtẹ̀gbò ṣe. Ògùn tá a ṣe. Láti lé àìsàn ojú jìnnà sí ni. Ògùn wo ni mò ń pè rí? Novit Smart Vision Support. Novit Smart Vision Support jẹ́ gbàǹkọ́ bí ògùn. Tí a fẹ́ wí
àtẹ̀gbò ṣe láti kọjú ìjà sí cataract, glaucoma, blurry vision, teary eyes àti gbogbo àìsàn ojú pátápátá. Ó yá pé nọ́mbà yìí láti order fún Novix Smart Vision Support 0813-330-5509 lẹ́ẹ̀kan sí 0813-330-5509 Novix Smart Vision Support ìbẹ̀rù fún gbogbo àìsàn ojú. See what is happening? Ìtò ṣẹlẹ̀ ní ọjọ́ látàlẹ́ àná láti 11 onímọ̀rúwá ọlọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n ètò ìgbà tó lọ́gbọ́wọ́ lọ́dọ̀ POS wọ́n wá lówó yẹn tètè lọ́dẹ̀ tí kówó yẹn ó ti gbà wọ́n ti kówó yẹn fún ó wá nígbà òun ti kówó òun ti lówó yẹn ok ẹgbà kọ́kọ́rọ́ márùwá òun nìyí márùwá òun nìyí ẹgbẹ̀ ok fóònù òun nìyí òun ò lè sá lọ for nothing like less than 5 minutes wọ́n rush síbẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ gún ọmọ yẹn wọ́n stab ẹ̀ ti death tọmọ yẹn ti kú látàlẹ́ àná yẹn ní wàhálà yẹn ti tọmọ ń rúbọ̀ àárọ̀ yìí àtúwá débi báyìí pé láti ẹ̀sẹ̀ tí lè àmì kébìlì on getting here àwọn bọ́ọ̀sì ṣe gbé kọjá láti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní shoot wa ni ọmọ kékeré tó lọ ra indomie ìbọn bá ọmọ yẹn ti kú báyìí so gbogbo òkè yìí báyìí ìbọn náà kó dání síbẹ̀ ojú ọ̀tá àbọn nìyí o ojú àpá àbọn nìyí o tọ́yìn fẹ́ mi o tí mi ò bá jẹ kankan kánú ṣé mo ní ti kú láàárọ̀ yìí ní tó wọ́n tẹ̀ mọ́ tó fẹ́ fi ṣámi nìyí o ní tó fẹ́ fi ṣámi nìyí ẹ imagine police officer ó wá fọwọ́ authorize wọn wípé ká máa yìnbọn sí wa. kí lídà haúsá wọ́n ṣe máa ṣe nìyẹn nígbà tó ń jagun ṣáṣá nǹkan tó yẹ kó gbé ọjọ́ lídà haúsá àti lídà yorùbá wọ́n pa àwọn lídà àdúgbò àdèmọ́ bá ṣe cross boundary to escalate tí ìlú kan bá fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà tó lídà àwọn haúsá dákú wá lórúkọ ẹ̀ ó ti máa pe king of boys wa tó ń jẹ́ butter boy àti máa ṣẹ́ẹ̀tì gbogbo ẹ̀ bọ́ àárọ̀ yìí hospital gbẹ̀lẹ̀ wa wọ́n gbé ọmọ yẹn wá báwọn yorùbá ṣe dé tánrí condition pẹ̀lú àkótí kù omi ṣe wà rẹ̀ ó bá àwọn oúnjẹ òun ló fa kí ní ìbọn wa àbúrò wa kan kúrò àdúgbò ìbẹ̀lẹ̀ wa expect kí wọ́n ti pè lájẹ̀ panu gbogbo ẹ̀ so ká tó dé títí mi ò tiẹ̀ ṣe ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bọ́ mo fẹ́ kẹ́ kí ẹ rí wọn indoor by Hausa wọ́n máa wá rí kì í ṣe coordinator Hausa olórí Hausa chairman landlord ní Yorùbá tó bá ti bá wa sọ̀rọ̀ báyìí a ti gbọ́ pé gómìnà ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ Hausa yóò bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ ó yá káwọn ọmọ Hausa bọ́lá yìí kí kọ́ fi wà lálẹ́ kí wọ́n máa lọ ṣáṣá kọ́ fi bíbélì ọ̀fà Hausa tí kì í sọ àsọpàfẹ́ rí wọn mọ́ rárá agbọ̀nwá wà Nàìjíríà gbogbo wa. dìtì kí wọ́n lọ Akínyẹlé bọ̀ dìtì yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ president ibà yẹ́sà kò sí ọlọ́pàá kò sí sójà tó lè wà ní lálẹ́ ọjọ́ ìpégun gan tí ìjọba fi lè ṣú òní sí kọ́ńtò kankan mọ́. so ọ̀rọ̀ yẹn wà lọ́wọ́ yín àti lídà Hausa àti lídà Yorùbá kí gbogbo ẹ lè yọ ní rọrọ ẹsẹ̀ because àwọn ọmọ olè ti pọ̀ láàrin wa nísìnyí náà ojú kan náà Hausa máa wà wọ́n àwọn ọmọ àdúgbò lọ yàrá kékeré kọ́ la fi ṣe lórí pé kọ́ máa wọ ọmọ àdúgbò lórí pé kọ́ máa ti fọ gbogbo ṣọ́ọ̀bù so mi wàá mọ iye ọlọ́pàá tó máa kún gbogbo ọjọ́ tí pé píìsì wà lápá kọ́fíìtì yìí lọ ó dẹ́ wà pátápátá ó má sì pé bóyá anybody mọ́ so nǹkan tí mo rò bóyá ẹ lè ṣe é lókè yẹn táwọn ọlọ́pàá yẹn bá ti kúrò lókè wọ́n á ti ti padà débẹ̀ so bóyá kí olóyè àwọn Haúsá sọ fún wọn kó fi wálẹ̀ báyìí wọn kò kí ṣe báàbẹ̀ rí wọn mọ́ rárá bọ̀ kó fi wálẹ̀ báyìí any time tí píìsì wà wà conflict wà báyìí àdìsọ́ pàfẹ́ rẹ́ nìkan mọ́ Nàìjíríà gbogbo wa pọ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ báyìí kí ní kó kúrò lọ́jọ́ làlẹ́ yìí mọ́ torí pé. nta gbọ́ àwọn òsì ń bẹ̀ nta gbọ́ tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní onímọ̀rúwá kan ni wọ́n ń bọ̀ pé wọ́n ń fa wàhálà kan tó lágbára pé bí onímọ̀rúwá yẹn ó sì ti ń fa wàhálà tó ń rí bọ́lẹ̀ ní ẹnu kí ní pé kó wọ́n máa sá lọ báyìí báwọn ọmọ ńlá ẹ̀ ṣe rọ́ṣẹ̀ tí wọ́n ṣe léṣe nìyẹn wọ́n wá gbé lọ sí tù yóò yé kò yè ìtawà kan tí a gbọ́ kó ṣẹlẹ̀ tó dé wàhálà nìyẹn láti bá tún wá bèèrè lọ́wọ́ àwọn míì àwọn tó ṣojú ọ̀rọ̀ àná ni mọ́tà àárọ̀ yìí ṣùgbọ́n ní ìsìn ó ti di wàhálà gan ẹ bá dé gbogbo kìíyẹn ó ṣàwọn èèyàn léṣe tó pọ̀ wọ́n ti ṣe Haúsá léṣe wọ́n ti ṣe Haúsá ti kú Yorùbá náà ti kú àmọ́ ẹ tó ti kú báyìí òtẹ́ ẹ bá tún dókè ẹ bá tún ní dọ́gbọ́n yín sókè díẹ̀ sí ẹ rí gbogbo ẹ̀ lókè òkè yẹn ló ti ń ṣẹlẹ̀ jù. ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀dọ́ mo bẹ̀ yín mo tún bẹ̀ yín lórúkọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ láti ṣe ètò tó yẹ kíjọba ṣe. We can assure you that this will not go unchecked and baba profile
bí kíní yìí ṣe ṣẹlẹ̀ àwọn tí ajere ìwà ìbàjẹ́ ìbá símọ́ lórí they will be declared criminals and they will face the full wrath of the law. Ní báyìí ẹjọ́ tó rẹ lọ́hùn gbogbo àwọn ọ̀dọ́ wa tó dàbẹ̀ ni pé inú ń bí ẹ jẹ́ ká ṣe kí ni ká ṣe sùúrù títí tí ìjọba látàsìkò yìí lọ. Ẹ lè mọ́ rí wọn investigations are ongoing. Tẹ́ bá dẹ̀ ní information tó lè ran ìjọba lọ́wọ́ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí government is open to it. Ṣùgbọ́n a fẹ́ kí rowdiness yìí kó wà báyìí títí di ọwọ́ alẹ́ kò ní ṣe control. So gbogbo wa ẹ jẹ́ ká lọ síbi tí ibùgbé wa because very soon we will direct fún gbogbo àwọn agbófinró to take this space. Gbogbo ibi tí kìíní ìṣẹ̀lẹ̀ à sọ fún àwọn agbófinró military ni o ọlọ́pàá ni o DSS ni o àmọ̀tẹ́kùn ni o wọ́n á gba ibi yìí títí tí àlàáfíà fi sọ̀kalẹ̀.